bisimilahi rahman rahim ẹ̀yin olùtẹ́tí sí wa nílé lóko níbi tóun kí ẹ ti máa gbọ́ wa. Eléyìí ni àkọ́tún ètò ẹlẹ́ẹ̀kejì eléyìí tí iléeṣẹ́ onislam.net tí à ń wá sí etí ìgbọ́ yín ní èdè káàrọ̀ òjìrè, gẹ́gẹ́ bí ètò ti àkọ́kọ́ tó ti wáyé láàrin àwa àti àlejò wa Sheikh Mudaththir Tijani tí wọ́n bá wa lálejò láti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹlẹ́ẹ̀kejì yìí òun náà ni a bẹ̀rẹ̀ sí ṣe àgbéyẹ̀wò ìwé eléyìí tí àkójọpọ̀ ẹ̀ka ti ìmọ̀ ṣẹ̀ríà ní iléeṣẹ́ onislam.net ṣe àkójọ rẹ̀ tí a mọ̀ sí ebook, èyí tí atọ́kùn ètò tí ń bẹ níwájú yìí ń bẹ nínú ẹ̀ka náà. Ní báyìí o, ẹ máa bá wa kálọ láti gbọ́ àkọ́tún ètò yín. Ìsàmàṣì tàbí dàrẹ́ ìtàsìn àtàlà wàkàtìrì bí sọ̀lá àti aláàmú. Ẹ̀yin olùtẹ́tí sí wa, àkọ́kọ́ ni pé kí ni à ń pè ní ààwẹ̀ gan? A ó rí i pé ohun tí à ń pè ní ààwẹ̀ ní àkọ́kọ́ tí a bá wo èdè Lárúbáwá, gbólóhùn tí a mọ̀ sí sọ́ọ̀m tàbí síyàm, ó jẹ́ kí èèyàn ó jìnnà sí nǹkan kan, kí èèyàn kóra dúró tàbí kó kó ẹnu ní ìjánu. Bákan náà ni tá a bá fẹ́ lò ó ní èdè èyí tí ó jẹ́ èdè Ramadana yìí, òun ni kí a kóra dúró níbi oúnjẹ, mímu, ìbálòpọ̀ akọ òun abo àti gbogbo nǹkan tó lè ba ààwẹ̀ jẹ́ láti ìgbà tí àlùfájàre bá ti yọ títí lọ di ìgbà tí òòrùn ó bá fi wọ̀. Eléyìí ni láti jùpájùsẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ọba àlekè ọlá. Wàtàràtì mú bí sọlá àti àlá Muhammad. Wàlá sọ̀mù yẹ̀sì ìhùn wàlá sọ̀làtún. Liman taraka sọlá tààlà Muhammad. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀, a wo àwọn ẹ̀kọ́ èyí tó yẹ kí a kọ́ nínú oṣù Ramadana yìí, bó tilẹ̀ jẹ́ pé nínú rẹ̀ a ti ṣe àlàyé nínú àkọ́kọ́ ìgbésẹ̀ ètò tí a kọ́kọ́ ṣe síwájú. Nínú àwọn ẹ̀kọ́ àti ohun tí a jẹ àǹfààní nínú oṣù Ramadan, òun náà ni ohun tí Ọlọ́run ọba àlekè ọlá tí ó sọ wípé a'udhu billahi minash shaitanir rajim. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. Òdodo ni ọ̀rọ̀ Ọlọ́run ọba tí ó ga ni Ọlọ́run ọba, eléyìí tó yẹ kí gbogbo ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan tí ń bẹ ní sánmọ̀ òun ilẹ̀ wà. Ọba tó dá ikú àti ààyè, tó lè jẹni nípa pé ó ti tó èyí tó lò nílé ayé tó máa padà bọ̀ sí ọ̀dọ̀ wọn Ọlọ́run ọba tí ó jẹ́ pé òun lọ láforíjì, ọba tó ga jù. Nígbà tí ẹ̀dá bá ti mọ̀ pé kò sí ẹni tó tó Ọlọ́run ọba, ẹ̀dá ò ní í ṣe kọ́ńtíkíyàn, aṣọ láwọ̀ tó yẹni ni ká mọ̀ pé ọwọ́ Ọlọ́run ọba òun náà ni gbogbo rẹ̀ wà. Kò sí ẹni tó lè ṣe nǹkan tó yàtọ̀ sí Ọlọ́run ọba. Kò sí àrà tí alára lè dá yàtọ̀ sí wọn Ọlọ́run ọba bá dá ní àrà tí Ọlọ́run ọba bá ní kárí ṣe. Nígbà tọ́rọ̀ bá rí báyìí, kí wá ní gbogbo làásìgbò èyí tí à ń bá káàkiri? Kí ló dé tá ò fi ayé wa fún Ọlọ́run ọba? Ààwẹ̀ Ramadan ọ̀kan nínú àwọn ọ̀nà èyí tí èèyàn fi lè gbà fún Ọlọ́run ọba ni, tí a fi jùpájùsẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ọba. Nígbà tí ebi bá pa ọ́ nínú, ìwọ náà ó mọ̀ pé ebi ń pọmọ ẹnìkan. Ọ̀rọ̀ Yorùbá bámúbámú ni mo yó, èmi ò mọ̀ pé ebi ń pọmọ ẹnìkọ̀ọ̀kan kò ní wá nínú ètò ẹni bá fẹ́ ṣe tọ́lọ́run ọba. O gbọ́dọ̀ mọ̀ pé bí o ṣe ń gbádùn bẹ́ẹ̀ lára ni àwọn kan. Èyí ó fún ẹ ní àyè láti máa tẹ̀lé àwọn ẹ̀kọ́ tí a fẹ́ dárúkọ yìí. Nínú ẹ̀kọ́ àkọ́kọ́ èyí tí a kọ́ nínú oṣù yìí, òun náà ni èyí tí àwọn olóyìnbó ń pè ní discipline. Kéèyàn ní ìkóra ẹni níjàánu. Gbogbo ibi téèyàn bá ti rí oúnjẹ kọ́ ló ń jẹ. Gbogbo nǹkan tó bá ń hun ẹ̀dá kọ́lẹ̀dá máa ń fọwọ́ ara rẹ̀ fà, nítorí pé ó lè léwu nígbà míì. Nínú oṣù yìí, òun náà ni a mọ̀ bá a ti fẹ́ kóra wa níjàánu ní ojú ọ̀nà tọ́lọ́run ọba. Báwo la ti fẹ́ páyà Ọlọ́run gangan?
yàtọ̀ sí pé o ò rí ọlọ́run ọba, ó yẹ kó o mọ̀ pé ọlọ́run ọba ń rí ẹ. Bí wàá ṣe máa páyọ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti gbangba, èyí tó jẹ́ pé ò ní máa sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn, ò ní máa sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni láìdáa, tí wàá máa páyà ọlọ́run ọba. Àkọ́kọ́ ẹ̀kọ́ èyí tí a rí nínú oṣù yìí nìyí. Bákan náà tí a bá tún wò nínú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì, òun náà ni kéèyàn máa ṣera rẹ̀ ní àtúnbí ní gbogbo ìgbà. Ìyẹn ni pé o ò gbọ́dọ̀ sọ pé torí pé o ti ń sin ọlọ́run ọba kó wá dúró lójú ọ̀nà báwo ló ṣe máa ṣe bí kúnnú ibi. Ńṣe lèèyàn máa ń wá báwo ni a ṣe máa jẹ́ ọ̀tún ọmọ àbí ọ̀tún ẹrúsìn ní ọ̀dọ̀ ọlọ́run ọba. Nítorí pé ọmọ ní gbogbo ìgbà tí bá ń fẹ́ àdúrà bàbá rẹ̀ tàbí ó ń fẹ́ àdúrà ọ̀gá yóò máa tẹríbalẹ̀ fún. Bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba tó dá wa tó jẹ́ pé kò bímọ tẹ́nìkan ò bí. Báwo ni a ṣe fẹ́ jẹ́ ẹni tí ó máa sin ọlọ́run ọba ní gbogbo ìgbà? Ọ̀rọ̀ tí à ń sọ ni o, ìran tí à ń wò, kò sí ẹni tó lágbára láti fún wa ní ìríran tàbí ìsọ ọ̀rọ̀ bí kì í ṣe ọlọ́run ọba. Ṣé bí gbogbo ètò tí ń wá sí etí ìgbọ̀nyín láti iléeṣẹ́ onislam.net ẹ̀ka ti Áfíríkà, ta ló mú un ṣe bí kì í ṣe ọlọ́run ọba? Tó ọlọ́run ọba àkànsára ìbàrẹ̀ ọlọ́run ọba ìbà Ìdùmarè. Bákan náà nínú ètò yìí, ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀kọ́ tí a kọ́, òun náà ni báwo ni a ṣe fẹ́ tún ní àjọṣepọ̀ pẹ̀lú ìwé ọlọ́run ọba Al-Qur'an. Nínú oṣù Ramadan yìí tí a bá bẹ̀rẹ̀ sí ka Qur'ani dáadáa, àwọn nǹkan tí èèyàn ò lè ṣe kó má gbàgbé gẹ́gẹ́ bí àwọn ìwà tí à ń hù tí a ò ní ìfura bóyá ìwà yìí dáa tàbí kò dáa. Inú Qur'ani tí a bá ń kà yóò máa rán wa létí. Nítorí ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ nínú Al-Qur'ani pé a'udhu billahi minash shaitani rrajim fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Tí a bá ń ṣe ìrántí fún ara wa, a ó rí pé ẹ̀dá onígbàgbé òun ni ẹ̀dá ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ìwà ni à ń hù tí a ò fura wípé ó lè jẹ́ ohun tí ó kóni sínú iná. Ọlọ́run ṣọ́ wa níbi iná Jahannama. Nínú àwọn ìwà oríṣiríṣi bíi ká máa lo ọmọlàkejì lẹ́rú, bíi ká máa fìyà jẹ ẹni tí ò lágbára tó ni. Ṣebí tí a bá lágbára, a gbọ́dọ̀ rántí ọba òkè eléyìí tó lágbára ju gbogbo nǹkan lọ. Ẹni tó lè mú nǹkan ṣẹ tó sì lè ní kí nǹkan ó má ṣẹ mọ́, ọlọ́run ọba ni. Ǹjẹ́ ìbà rẹ ọlọ́run ọba ìbà Ìdùmarè. Bákan náà, òun náà ni a gbọ́dọ̀ kóra wa níjànú nípa àwọn ọ̀nà èyí tí a ti ń jẹ tá a ti ń mu tó bá jẹ́ pé kò bá ojú ọ̀nà ọ̀tọ̀lọ́hun mu. Àsìkò Ramadan àsìkò téèyàn ń ronú pìwàdà ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti jẹ́ pé wọ́n ti ń hu ìwà burúkú tipẹ́tipẹ́, ṣùgbọ́n nígbà tí wọ́n ronú sí ojú ọ̀nà ti ọlọ́run ọba nínú Ramadan lẹ́lòmíràn yí padà. Kí ló dé tá ò lo àsìkò yìí láti fi ṣe àyípadà àwọn nǹkan tí à ń ṣe eléyìí tí kò bá ojú mu? Ìwọ gan pàápàá fúnra rẹ o lè jẹ́ni tí ó yí àwùjọ tí ò dára padà pẹ̀lú pípe àwọn èèyàn sójú ọ̀nà tọlọ́run ọba, pẹ̀lú fífi ìwà ọwọ́ rẹ kó o fi jẹ́ kí Islam òun ní ṣe. Ẹni tó pera rẹ̀ ní aláàjì ni tàbí aláàjà tó jẹ́ pé jìbìtì nílùú káàkiri gbogbo àgbáyé, kò sí ọ̀nà tí Islam ó fi hun àwọn èèyàn nípa rẹ̀. Kódà tí wọ́n bá bú ẹ, ó wá di amúnibúni nù. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin, òun náà ni báwo ló ti fẹ́ tó dá fi hàn gbogbo àgbáyé gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́run ọba dá mọ́ ìjẹ́ èèyàn rẹ, identity rẹ, wípé mùsùlùmí ni ọ́. Torí pé ẹlòmíì mùsùlùmí ni ṣùgbọ́n ń ṣe ní ń ba ẹni lójú jẹ́ káàkiri. Àwọn ọ̀wà tí ò yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí, bíi ká fi ń ṣe olórí orílẹ̀-èdè, bíi ká fi wọ́n ṣe olórí ìpínlẹ̀, kí wọ́n mú gbogbo owó kún ọkọ̀ òjẹ̀ kí wọ́n gbàgbé pé ọlọ́run ọba ń rí wọn. Bọ́ba ayé ò bá rí ọ, ọba ọ̀run máa ń rí ọ. Àsìkò yìí ká rán ni lọ Mọ́kà nìkan kọ́, pàápàá jùlọ lásìkò tí a wà ní àyè olóṣèlú ní orílẹ̀-èdè wa. A gbọ́dọ̀ rò báwo ni àwọn ènìyàn ó ṣe rí àǹfààní ihun tí ń jẹ́ democracy jẹ. Báwo ni a ṣe ní jẹ́ alájẹtán tàbí alámọ̀tán? Báwo ni a ó ṣe máa gbé ọ̀rọ̀ aráàlú yẹ̀wò? Orílẹ̀-èdè kan ni a wà yìí, eléyìí tó jẹ́ pé iná ò ní ṣẹ́jú, omi ò ní lọ. Kí ló dé tí a ò lè ṣe bẹ́ẹ̀ láwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀? Àwọn àtúnṣe yìí a lè bẹ̀rẹ̀ nínú oṣù Ramadana. Mo ti hùwà burúkú rí, kò ní kó má ṣe àtúnṣe ara rẹ.
ọba òkè ní í ṣe àtúnṣe gbogbo nǹkan fún ni. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا إلهنا وخالقنا ورازقنا أنت أحق من ذكر وأحق من عبد وأعظم من ابتغي وأرأف من ملك وأوسع من أعطى أنت الملك لا شريك لك والفرد لا ند لك كل شيء هالك إلا وجهك لن تطاع إلا بإذنك ولن تعصى إلا بعلمك تطاع فتشكر وتعصى فتغفر أقرب شهيد وأدنى حفير حلت دون النفوس وأخذت بالنواصي وكتبت الآثار ونسخت الآجال. nínú ẹ̀kọ́ èyí tí a ó tó kọ́ nínú oṣù alápọ̀nlé yìí òun náà ni àánú àti ìkẹ́. a ó rí i pé àwọn bàbá wa nínú ilẹ̀ káàrọ̀-o-jíire wọ́n ní àkọ́kọ́ rọmọdánà ìkẹ́ni ìgẹ̀ni, àárín rọmọdánà àforíjì ni, ìgbẹ̀yìn rọmọdánà ni wọ́n ń ṣẹrú dọmọ. inú oṣù rọmọdánà ọlọ́run ọba ti gbé àwọn àṣetánì, ó ti dè wọ́n mọ́lẹ̀, ó ti pa àwọn màláíkà láṣẹ kí wọ́n de àṣetánì mọ́lẹ̀. tẹ́ ẹ bá ṣàkíyèsí ojú ọjọ́ nínú Ramadan á tutù bí ẹni pé ó yàtọ̀ sí ọjọ́ tó kù. ìyàtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé oṣù ọlọ́run ọba ni, oṣù àwọn ẹni ọlọ́run ọba ni. gbogbo àwọn nǹkan tó lè dá àṣetánì sílẹ̀, á ó rí àwọn obìnrin tí ń dá wàhálà sílẹ̀ láàrin àwùjọ, wọn á ronúpìwàdà, wọn á borí, wọn ò ní ṣí ara sílẹ̀. ọkùnrin yóò kìlọ̀ fún ojú ara rẹ̀, kò ní wòwòkuwò. bákan náà ni àwọn ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ àlùfàṣà tí máa ń jáde lẹ́nu èèyàn yóò dínkù ní àsìkò rọmọdánà. eléyìí fi ń yé wa pé tí gbogbo eléyìí bá rí báyìí, ìtutù yóò bá ojú ọjọ́, a ó sì rí i pé ìdùnnú yóò wọ ọkàn àwọn èèyàn. a wá dà gẹ́gẹ́ bíi pé kí a máa bá oṣù rọmọdánà lọ kó má tán mọ́. ọlọ́run ọba òkè tó fi oṣù rọmọdánà kẹwàá kó ṣe wá nínú àwọn tí ó rí òdodo tí ó ń tẹ̀lé, ẹni tó ń rí aburú tó ń jìnnà sí, ẹni tí ó dáwọ́lé iṣẹ́ rere tíṣẹ́ rere rẹ̀ tó sì yọrí sí dáradára. Ramadanul mustabin jaa bin nuril mubin marhaban bit taibin marhaban bil abidin fi salatil khashi'in في رحاب الذاكرين رمضان 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 القانتين. ẹ̀kọ́ tí a ó tún rí kọ́ nínú oṣù Ramadan òun náà ni ká ṣe jihad sí ojú ọ̀nà ọ̀tọ̀lọ́wọ́n ọba tàbí ká ṣe ìgbìyànjú. ètò jihad yìí ó jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ṣe àṣìwọ́ rẹ̀. nínú àwọn ènìyàn wọ́n rò pé kí a pa ni tàbí ká pẹni tí ó kì í ṣe ẹlẹ́sìn ẹni tàbí ká ní lára òun ní jẹ́ jihad. a lè ṣe jihad pẹ̀lú ìwà gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe ṣe nígbà ayé rẹ̀. ànábì ó pe ẹlẹ́sìn mìíràn mọ́ra, ó tọ́jú ẹlẹ́sìn mìíràn nígbà tí wọ́n ń gbé òkú kọjá ní iwájú ànábì dìde láti bọ̀wọ̀ fún òkú yìí. àwọn mùsùlùmí tó wà nítòsí wá béèrè pé ìwọ òjíṣẹ́ ńlá, ẹni tí ó dìde fún yìí ẹlẹ́sìn mìíràn ni? ó ní bẹ́ẹ̀ ni, ṣe bí ẹ̀mí ló ń bẹ lẹ́nu rẹ̀. ànábì a máa béèrè àwọn èèyàn tí ń bẹ nítòsí rẹ̀, yálà àwọn jẹ́ mùsùlùmí ni tàbí wọn ò jẹ́ mùsùlùmí, báwo ni ìwọ ti wá jẹ́? irú mùsùlùmí wo ni ìwọ fẹ́ fi hàn àgbáyé? ǹjẹ́ mùsùlùmí adàgbororú ni àbí oníjàgídíjàgan? Islam ò sí nínú ẹ̀sìn jàgídíjàgan, ẹ̀sìn ọlọ́run ọba, ẹ̀sìn àsìlà, òun náà ni Islam. يا مرحبا يلي بقلبي مكانا اللي يغيب
داخل القلب موجود، اللي تفز عروق قلبي عشانه ما تبعد عني ميادين وحدود. يا مرحبا يلي بقلبي مكانه، اللي يغيب داخل القلب موجود. ẹ̀yin olùtẹ́tí sí wa nílé lóko, onislam.net òun náà ló mú ètò yìí wá sí etí ìgbọ́ yín. ẹ̀ka ti èdè ilẹ̀ adúláwọ̀ eléyìí tí a mú oríṣiríṣi èdè wá sí etí ìgbọ́ yín, èdè Swahili, èdè Amhari, èdè Fúlàní, èdè Haúsá àti èdè Káàrọ̀-o-jíire eléyìí tó jẹ́ kọ́kọ́rọ́ àkọ́kọ́ tí a fi sílẹ̀kùn ètò Onislam, òun náà ni ẹ̀ ń gbọ́ wa báyìí. ẹ máa wọnú ilé iṣẹ́ wa kí ẹ máa wo àwọn nǹkan tí kò bá yé yín. ìbéèrè tí ẹ bá fẹ́ gbọ́ nípa Islam ẹ fi ránṣẹ́ sí wa ní onislam.net. a ní ẹ̀ka ṣẹ̀ríà, ẹ̀ka ti fámìlì wa ńbẹ̀ yìí tí ń jẹ́ ti ẹbí. ó fẹ́ béèrè nípa ọmọ rẹ tí ò gbọ́ràn ni, àbọ̀mọ báwo ló ṣe fẹ́ darí inú ilé rẹ, gbogbo ìbéèrè rẹ àti àwọn àáfàá jàǹkànjàǹkàn láti ilé ẹ̀kọ́ gíga Al-Azhar University àtàwọn onímọ̀ ìjìnlẹ̀, gbogbo wọn ni wọ́n ń bẹ níkàlẹ̀ láti máa dáhùn ìbéèrè tí ẹ bá ti fi ránṣẹ́ sí wa. àwa lẹ́ẹ̀ máa gbọ́, ẹ̀yin la ó máa rí o, láyọ̀ àti àlàáfíà títí a fi pàdé lórí ètò ẹlẹ́ẹ̀kẹta. Muftahu Adéwọlé Ọlálẹ́yẹ atọ́kùn ètò yìí ló ń kí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. رمضان المستبين جاء بالنور المبين، مرحبا بالتائبين، مرحبا بالعابدين، في صلاة الخاشعين، في رحاب الذاكرين. رمضان 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 القانتين.